kú dédé àsìkò gbogbo bí tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run bàbá ayérayé, a ṣe yín lọ́ba bàbá wa tí ń bẹ ní ọ̀run fún àánú àti ojú rere tí a rí gbà láti tún rí ọjọ́ ajé àkọ́kọ́ nínú oṣù kejìlá. Ògo ìyìn àti ọlá ni fún orúkọ yín. Ọ̀pọ̀ omi ṣàn kọjá abẹ́ afárá, ṣùgbọ́n àánú gbé wa dúró. Àánú mú wa wà lórí erùpẹ̀, a kò sí ní abẹ́ erùpẹ̀. Ògo ni fún orúkọ mímọ́ yín o. Ọlọ́run ọ̀rọ̀ tá ò gbọ́ lẹ́ni kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ ajé, ọjọ́ kejì oṣù kejìlá. Àkòrí tí a ó gbéyẹ̀wò lénìí sọ wípé agbára tí ń bẹ ní inú. Agbára tí ń bẹ ní inú. A mú àkọ́sórí wa nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí ìkíní ẹsẹ̀ ìkẹjọ. Iṣẹ́ àwọn Àpọ́stélì orí ìkíní ẹsẹ̀ ìkẹjọ. Ṣùgbọ́n ẹ̀yin yóò gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín. Ẹ̀yin yóò sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerúsálẹ́mù àti ní gbogbo Jùdíà àti ní Samaria àti títí dé òpin ilẹ̀ ayé. Nígbà tí a mú Bíbélì kíkà wa nínú ìwé Júdà orí ìkíní ẹsẹ̀ ìkẹtàdínlógún títí dé ẹsẹ̀ ìkọkànléníogún. Júdà orí ìkíní ẹsẹ̀ ìkẹtàléníogún títí dé ẹsẹ̀ ìkẹtàdínlógún títí dé ẹsẹ̀ ìkọkànléníogún. Ṣùgbọ́n ẹ̀yin olùfẹ́, ẹ rántí àwọn ọ̀rọ̀ tí a ti sọ ṣáájú láti ọwọ́ àwọn àpọ́stélì Olúwa Jésù Kristi, bí wọ́n ti wí fún yín pé àwọn ẹlẹ́gàn yóò wá ní ìgbà ìkẹyìn tí wọ́n ò máa rìn gẹ́gẹ́ bí ìfẹ́kúfẹ̀ẹ́ àìwà bí Ọlọ́run ti ara wọn. Àwọn wọ̀nyí ni àwọn ẹni tí ń ya ara wọn sí ọ̀tọ̀, àwọn ẹni ti ara tí wọn kò ní ẹ̀mí. Ṣùgbọ́n ẹ̀yin olùfẹ́, tí ẹ gbé ara yín ró lórí ìgbàgbọ́ yín tí ó mọ́ jùlọ, tí ẹ ń gbàdúrà nínú ẹ̀mí mímọ́, ẹ máa pa ara yín mọ́ nínú ìfẹ́ Ọlọ́run. Ẹ máa retí àánú Olúwa Jésù Kristi títí di ìyè àìnípẹ̀kun. Wàyí, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ajé. Agbára ní ṣókí jẹ́ ohun tí a lè pè ní ipá kan láti lè ṣiṣẹ́. Ní ìgbà mìíràn, o lè sọ pé ènìyàn lágbára nípa wíwo ìrísí ẹni náà. Ẹ̀wẹ̀, irúfẹ́ agbára mìíràn wà tí a kò lè fi ìrísí kan dámọ̀. Fún àpẹẹrẹ, nínú ìwé àwọn onídàájọ́ orí ìkarùndógún ẹsẹ̀ ìkẹrìnlá títí dé ẹsẹ̀ ìkarùndógún, nígbà tí Sámsónì mú párí ẹ̀rẹ̀kẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ tí ó fi pa ẹgbẹẹgbẹ̀rún àwọn Fílístínì. Ìyẹn ọ̀kan lára àwọn onírúurú iṣẹ́ tí ó ṣe. Àwọn Fílístínì lè sọ pé ó ní agbára tó yàtọ̀. Ìdí nìyí tí wọ́n fi ní kí Dèláílà lọ wádìí agbára rẹ̀ nínú ìwé àwọn onídàájọ́ orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹrin dé ìkarùn. Ohun tí wọn kò mọ̀ ni pé ẹ̀mí mímọ́ sábà máa ń bà á lé láti fún ní agbára láti lè ṣe àwọn ohun tó ń ṣe. Ó ṣe ní láàánú pé ẹ̀ṣẹ̀ mú kí Sámsónì pàdánù agbára náà. Nínú àwọn ìwé àwọn onídàájọ́ orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ogún, kò pẹ́ púpọ̀ lẹ́yìn tí mo di àtúnbí, mo gba lẹ́tà kan tí ó pè mí sí abúlé mi fún ètò kan. Nígbà tí mo sọ fún màmá mi pé mo máa dáhùn ìfìwépè náà o, ẹ̀rù bà á nítorí mo sá lọ kúrò ní abúlé náà lẹ́yìn tí àwọn ènìyàn kan lérí pé àwọn yóò fi mí ṣe oúnjẹ àárọ̀. Ohun tí wọ́n sọ ni pé àwọn yóò pa mí o pẹ̀lú agbára òkùnkùn. Mo sọ fún màmá mi pé mo ti wá di àtúnbí nísinsìnyí o, àti pé kò sí ohun ìjà kan tí a ṣe lòdì sí mi tí yóò lè ṣe nǹkan rere rárá o. Ó fèsì pé mi ò tilẹ̀ yàtọ̀ ní ojú rárá. Ó sì béèrè bí ó bá dá mi lójú pé mo ní agbára ní tòótọ́ o. Mo sọ fún wọn pé wáyà iná tó ní iná nínú àti èyí tí kò ní iná nínú, méjèèjì máa ń jọra wọn o. Ẹ̀wẹ̀, ẹnikẹ́ni tí ó bá fọwọ́ kan èyí tí ó ní iná nínú yóò mọ ìyàtọ̀ láàrin méjèèjì. Nígbà tí ó bá di àtúnbí, ẹni tí ó ń gbénú rẹ ó ju ẹni tó ń gbénú ayé lọ. Wàyí o, ìwé Jòhánù kínní orí ìkẹrin ẹsẹ̀ ìkẹrin. Àwọn ohun kan wà tí a nílò láti mú kí ara wa kí ó lè le koko, gẹ́gẹ́ bí ẹni tó tọ́jú ara rẹ̀ ṣe máa ń tọ́jú ara rẹ̀ nípa oúnjẹ jíjẹ àti ṣíṣe eré ìdárayá lóòrèkóòrè. O gbọ́dọ̀ ṣọ́ra nípa àwọn ohun tí o bá máa jẹ tí ó wọ inú ẹ̀mí rẹ lọ. O tún gbọ́dọ̀ máa ṣe eré ìdárayá nípa ti ẹ̀mí lóòrèkóòrè. Tí o bá ń gbọ́ àwọn orin ayé, tí ò ń wo fíìmù ayé tàbí àwọn àwòrán
àti fídíò ìṣekúṣe lórí ayélujára, ó ń dín agbára rẹ kù nínú ẹ̀mí nìyẹn o. Olùfẹ́, gbàdúrà àti àwẹ̀ lóòrèkóòrè láti mú kí agbára Ọlọ́run máa di púpọ̀ sí nínú rẹ, kí ó sì má ṣe dínkù rárá o. Bí o ṣe ń ṣe àwọn nǹkan wọ̀nyí tí o sì ń gbé nínú ìwà mímọ́, agbára ẹ̀mí mímọ́ inú rẹ yóò máa dàgbà. Ọlọ́run yóò sì lè lò ọ́ fún àwọn iṣẹ́ tó tóbi sí i nípa ìjọba rẹ̀. Kókó ìṣe jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run tó wà nínú rẹ kí ó máa dàgbà nípa ṣíṣe àwọn eré ìdárayá ti ẹ̀mí lójoojúmọ́. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, Olúwa fún mi ní oore ọ̀fẹ́ láti máa ṣeré ìdárayá ti ẹ̀mí, láti máa gbé nínú rẹ, kí ẹ̀mí rẹ kí ó lè máa dàgbà nínú mi, àti pé ohun ti ayé kí ó má ṣe wù mí mọ́ o. Ògo ni fún orúkọ Ọlọ́run nítorí tí ó ti gbọ́. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi o. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀, kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ìpàdé wa bí oyin ó dàbọ̀.